lẹ́yìn àṣẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun wípé kó gba àwọn ọlọ́pàá tó wà lẹ́yìn gbogbo àwọn èèyàn pàtàkì àtàwọn alágbára lórílẹ̀‐èdè Nàìjíríà níṣe ni wọ́n máa tún ti ń gba àwọn ọlọ́pàá pàápàá àwọn ọlọ́pàá Police Mobile Force tí wọ́n ń pè ní MOPO tí ó wà lẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà tó sì jẹ́ pé wọ́n ti ń kó àwọn ọlọ́pàá náà wọ́n ti ń kó wọn padà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti dáàbò bo àwọn aráàlú àti àwọn mẹ̀kúnnù. Kì í ṣe ìròyìn mọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ó ń kojú ìṣòro ètò ààbò tó lágbára gidigidi, pàápàá ìṣòro ètò ààbò látọ̀dọ̀ àwọn Fúlàní ajínigbé àti apààyàn tí àwọn ìjọba fún lórúkọ báńdíìtì tó jẹ́ pé bí wọ́n ṣe ń jiyàn gbé ni wọ́n ń pààyàn. Níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni wọ́n sì wá gbókun tó jẹ́ pé bí wọ́n ṣe ń ya wọ ilé ìjọsìn pàápàá àwọn ṣọ́ọ̀ṣì ni wọ́n tún ń pààyàn, bẹ́ẹ̀ ni wọ́n tún ń ya wọ àwọn iléèwé láti jẹ àwọn ọmọ iléèwé kó. Eléyìí ló di ariwo ńlá tí ètò ààbò ọ̀hún tó fẹ́ mẹ́ẹ̀ gidigidi lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jí gírí sọ̀rọ̀ ọ̀hún tó sì kéde pàjáwìrì lórí ètò Nàìjíríà ìyún ètò wọn ń pè ní Declaration of State of Emergency on Security Matters. Lẹ́yìn eléyìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu inú mà tún pàṣẹ ló kéde wípé nínú ìwádìí àwọn ṣèwádìí àwọn rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá tó wà lórílẹ̀‐èdè táwọn gbà síṣẹ́ ìní ò kájú àwọn aráàlú tó yẹ ká dáàbò bò, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú wà lẹ́yìn àwọn èèyàn pàtàkì orílẹ̀‐èdè tó jẹ́ pé àwọn náà ń ṣọ́ tí wọ́n ń gbé báàgì tẹ̀lé. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá pàṣẹ wípé láti àsìkò náà lọ kí wọ́n gba gbogbo àwọn ọlọ́pàá tó wà lẹ́yìn àwọn èèyàn pàtàkì lórílẹ̀‐èdè yìí, káwọn ọlọ́pàá náà kó sì padà sáàrin ìlú kíá láti máa dáàbò bo àwọn aráàlú kí ètò ààbò kó tún lè yàtọ̀ sí i. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láàrin ọ̀sẹ̀ bíi méjì ọlọ́pàá ẹgbẹ̀rún bíi 11 ni ọ̀gá àgbà ọlọ́pàá láwọn ti gbà lẹ́yìn àwọn alágbára tí Tinubu sì ti pa gbogbo àwọn alágbára náà láṣẹ pé ẹni tó bá nílò ààbò kó lọ máa bá àwọn ẹ̀ṣọ́ ààbò gbangba làṣántà ìyẹn àwọn ẹ̀ṣọ́ ààbò Nigerian Civil Defence Corps NSCDC láwọn ìníwọ̀n yà sọ́tọ̀ láti máa dáàbò bo àwọn èèyàn pàtàkì tí kì í ṣe àwọn ọlọ́pàá tí wọ́n ń lò ní ìlú ẹ̀rú náà. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló kan ṣára sí Tinubu fẹ́lẹ̀, ṣùgbọ́n táwọn kan náà sọ̀rọ̀ pé bá a ṣe bẹ́rù la bọ́mọ wọn ni bí àwọn ọlọ́pàá bá kú lẹ́yìn àwọn èèyàn pàtàkì ó yẹ káwọn ọlọ́pàá ẹ̀yìn Tinubu náà kúrò lẹ́yìn wọn àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ tán ṣọ́ kiri, nítorí pé ìbí òjù bí ẹ̀mí kan ò sì ju ẹ̀mí lọ. Ṣá o, nínú àṣírí tó tú, Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀gá àgbà ọlọ́pàá ó ti pàṣẹ fún àwọn ọlọ́pàá MOPO tó ń tẹ̀lé Tinubu ètò ń pè ní 24 Police Mobile Force PMF Presidential Escort. Wọ́n ti ní kí gbogbo wọn padà sí ìpínlẹ̀ wọn láti lọ máa ṣe iṣẹ́ fún aráàlú. Kódà Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àtẹ̀jíṣẹ́ tó fi pa àṣẹ náà ìní nọ́mbà jẹ́ CH5607WEL/FHQ/ABJ/VOL.96 òun ni wọ́n fi pàṣẹ náà, tí a sì gbọ́ pé àwọn ọlọ́pàá MOPO tó wà lẹ́yìn Tinubu wọ́n ti ń padà sí ìpínlẹ̀ wọn báyìí.